A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni ilé aṣòfin bu ọwọ́ lu ìyànsípò Chief of Defence Staff àná Christopher Musa gẹ́gẹ́ bí mínísítà agbèfọ́ba tuntun. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ni ó ṣe ìkéde yìí lẹ́yìn tí àwọn aṣòfin yanjú ìyànsípò rẹ̀ nípasẹ̀ voice vote. Ìbuwọ́lù yìí wáyé lẹ́yìn àgbéyẹ̀wò fínífíní screening pẹ̀lú ìbéèrè àti ìdáhùn tí ó gbà wọ́n tó wákàtí 3. Láàárín èyí ni ọ̀gbẹ́ni Musa ti bu ẹnu àtẹ́ lu ìdúnàdúrà pẹ̀lú àwọn adàlúrú bí ó ti fi dá àwọn aṣòfin lójú wípé lábẹ́ ìṣàkóso rẹ̀ Defence Ministry yóò tẹra mọ́ ìgbìyànjú wọn àti wó ẹgbẹ́ adàlúrú tí wọ́n ń da orílẹ̀-èdè láàmú palẹ̀. Musa wá rọ ọmọ Nàìjíríà kí wọ́n wà ní ìṣọ̀kan tako ìṣòro ààbò bí ó ti tẹnumọ́ ìdí láti mú ètò ààbò le ní gbogbo àwọn ẹnu ibodè orílẹ̀-èdè tako àwọn àtọ̀húnrìnwá àtòkòwábalẹ̀jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ilé ìfowópamọ́ àgbà CBN ti yọ gbèdéke tí wọ́n fi sí iye owó tí ènìyàn lè fi pamọ́ bí wọ́n ti ṣe àlékún iye tí oníbàárà lè gbà sí $500,000 (500,000) kúrò ní $1,100,000 (100,000) tí ó wà tẹ́lẹ̀. Àlàyé yìí ni wọ́n ṣe sínú àtẹ̀jáde tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdápadà òfin lórí owó tí adarí òfin owó Dr. Rita Shike bu ọwọ́ lù. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde CBN, ìgbésẹ̀ yìí ni wọ́n fẹ́ fi ṣe àdínkù ìṣòro àbójútó owó, ètò ààbò àti àdínkù màgòmágó owó tí ó yọrí sí gbígbé gbogbo ara lórí owó. Ilé ìfowópamọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òfin àtẹ̀yìnwá tí wọ́n fi ṣe àdínkù owó àfojúrí cash àti ìgbélárugẹ owó àfiránṣẹ́ electronic money transfer bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kìíní ọdún 2026. Gbèdéke lórí owó deposit limit yóò di àfìsẹ́yìn. Gbogbo owó orí lórí owó àfipamọ́ náà kò ní wáyé mọ́. Ní báyìí, weekly withdrawal ti di $500,000 fún orí òjòrí individuals nígbà tí àpò ìkówósí ilé-iṣẹ́ corporate account yóò jẹ́ $5 mílíọ̀nù, ṣùgbọ́n owó tí ó bá ju iye yìí lọ yóò ní èlé lórí excess charges. Fún ẹ̀rọ ATM, owó tí oníbàárà lè gbà lójúmọ́ ṣì wà ní $100,000 tí ó jẹ́ ara $500,000. Excess withdrawal fún individual ni ó ní èlé 3% nígbà tí corporate ní 5%. Gbogbo ilé ìfowópamọ́ ni wọ́n ń retí kí wọ́n pọn owó kún gbogbo ẹ̀rọ ATM wọn, tẹ̀lé gbogbo òfin, kí wọ́n sì ṣe àgbékalẹ̀ àkọọ́lẹ̀ olóṣooṣù sí ẹ̀ka supervisory department. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umaru Bago ti fi dá àwọn òbí àti olùgbé lójú wípé ìjọba ìpínlẹ̀ ń ṣiṣẹ́ yíká aago round the clock pẹ̀lú àjọ ẹ̀ṣọ́ aláàbò láti rí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní iléèwé ìjọ àgùdàgbà kalẹ̀ láyọ̀ àti àlàáfíà. Gómìnà fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí àwọn òbí àwọn ọmọ tí wọ́n jí gbé ní iléèwé St. Mary's Catholic School ní Papiri, ìjọba ìbílẹ̀ Agwara, bí ó ti ní òun mọ ìrora wọn, òun sì bá wọn pín nínú ohun tí wọ́n là kọjá. Gómìnà sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpéjọpọ̀ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò kọmíṣánná, alága, amúgbálẹ́gbẹ̀ẹ́ àti permanent secretary tí ó wáyé ní ilé ìjọba ìlú Minna. Ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025 ni afurasí adàlúrú jí akẹ́kọ̀ọ́ 265 àti òṣìṣẹ́ ilé-ìwé gbé. Àwọn wọ̀nyí ni a gbọ́ wípé wọ́n yìnbọn fún ẹ̀ṣọ́ ilé-ìwé kí wọ́n tó ríbi kó àwọn ọmọ wọ̀nyí sá wọ inú igbó lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ yìí, Bago ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní èyí tí ó bani lọ́kàn jẹ́ gidigidi. Ó ní gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ pátápátá fún ìpínlẹ̀ tí òun náà tún jẹ́ òbí, òun mọ rírì ìrora gbogbo ìyá àti bàbá láti máa retí ìpadàbọ̀ ọmọ wọn sílé, ṣùgbọ́n òun fẹ́ fi dá wọn lójú wípé àwọn ní ojúṣe sí ààbò àwọn ọmọdé yìí kí wọ́n sì gba ìyọ̀ǹda wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ilé aṣòfin ti ké sí ìjọba àpapọ̀ lánàá kí ó dárúkọ àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú bí ìjọba ṣe ń gbé ìgbésẹ̀ lórí ọ̀nà àti yanjú ìṣòro ààbò tó ń fojoojúmọ́ peléke sí i jákèjádò orílẹ̀-èdè. Ilé aṣòfin àti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ni wọ́n jọ pawọ́pọ̀ pe ìpè yìí láti fi ojú àwọn alátìlẹyìn adàlúrú hàn níbi ìpàdé gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti fi yanjú ìṣòro ààbò lórílẹ̀-èdè. Bákan náà ni ilé ìgbìmọ̀ ń béèrè fún sẹ̀ríà fún ajínigbé àti gbogbo ẹni ajé ìwà ìbàjẹ́ bá ṣímọ́ lórí wípé ó ń ṣe àtìlẹ́yìn owó fún àwọn adàlúrú tàbí ṣe agbódegbà fún wọn. Bí àwọn aṣòfin ṣe jíròrò lórí àtúpalẹ̀ òfin lórí ìwà adàlúrú fún ti ọdún 2022 níbi ìjíròrò ni Ọpẹ́yẹmí Bámidélé ti ní kókó ìgbésẹ̀ yìí ni láti ṣe àgbékalẹ̀ ìjìyà ikú fún ẹni bá tàpá sí òfin ìjínigbé tàbí ẹ̀sùn mìíràn tí ó dàbí rẹ̀ láìsí àǹfààní fún owó ìtanràn. Ó ṣe ìkìlọ̀ wípé ìjínigbé tí àwọn kan ti sọ di òwò jẹ́ ìwà àwọn ẹgbẹ́ kan tí wọ́n kó ara wọn jọ gẹ́gẹ́ bí ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Ìyáàfin Olúrẹ̀mí Tinubu ti sàmì ayẹyẹ ọdún àwọn onípèníjà ara lánàá World Disability Day pẹ̀lú pínpín mílíọ̀nù $64 million ($64 million) owó àyáàsan gírántì fún àwọn onípèníjà ara káàkiri ìpínlẹ̀ Sokoto gẹ́gẹ́ bí àtẹ̀jáde òní láti ọwọ́ adarí ìròyìn láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Sokoto Abubakar Bawa. Ìyáàfin Tinubu ni aya gómìnà Fatima Aliyu ṣaṣojú. Àtẹ̀jáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé obìnrin àkọ́kọ́ kéde pínpín $50 million ($50 million) fún ará ìpínlẹ̀ Sokoto gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ Renewed Hope Initiative (RHI) tí wọ́n ń fìdí ẹ̀ múlẹ̀ káàkiri ìpínlẹ̀ 36 àti olú ìlú Àbújá. Obìnrin àkọ́kọ́ ṣàlàyé wípé ètò yìí wáyé láti fi ṣe àgbékalẹ̀ ìbáṣepọ̀ ọlọ́jọ́ pípẹ́ fún àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ní ìpèníjà ara. RHI fẹ́ ró àwọn òjìlénígbálémẹ́wàá 250 onípèníjà ara lágbára ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan bí ẹnìkọ̀ọ̀kan yóò ṣe gba $200,000 ($200,000) tí àpapọ̀ owó tí yóò jẹ́ àǹfààní yìí fi jẹ́ $9,500 ($9,500) lábẹ́ $1.9 billion owó ìdásí. Wọ́n ní ó ṣe pàtàkì láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó lé ní 100,000 àwọn obìnrin oníṣòwò kéékèèké àti olókoòwò títí kan aláàbọ̀-ara tí wọ́n ti jẹ àǹfààní yìí láti ọdún méjì sẹ́yìn. Obìnrin àkọ́kọ́ fi kún un wípé ìgbésẹ̀ yìí kì í ṣe fún àǹfààní owó nìkan ṣùgbọ́n àlékún ìgbé ayé nípasẹ̀ ìdásí lórí ètò ọ̀gbìn, ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ìlera àti ìgbáyégbádùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà àná ní ìpínlẹ̀ Zamfara Sani Shinkafi ti pè fún ìyọnípò mínísítà agbèfọ́ba ìpínlẹ̀ Bello Matawalle. Bákan náà ni Shinkafi gbóríyìn fún ìyànsípò General Christopher Musa gẹ́gẹ́ bí mínísítà agbèfọ́ba bí ó ti ní òun ní ipò yìí tọ́ sí. Ó ní yíyan tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu yan General Musa dára láti fi ṣẹ́gun ìwà adàlúrú àti bandits lórílẹ̀-èdè. Ó wá ké sí ààrẹ kí ó júwe ilé fún gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara kí ó sì wọ́gi lé Ministry of Defence. Ìròyìn jábọ̀ wípé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè gbé ìgbésẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí láti pè fún jíjúwe ilé fún Matawalle lórí fọ́nrán àtijọ́ kan tí ó ṣe àfihàn ibi tí ó ti ń káàánú àwọn adàlúrú. Fọ́nrán tí iléeṣẹ́ amóhùnmáwòrán Channels ṣe àkàálẹ̀ rẹ̀ ní ọdún 2021 ṣe àfihàn Matawalle tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Zamfara ní ìgbà náà níbi tí ó ti ń gbè lẹ́yìn àwọn adàlúrú ní ìpínlẹ̀. Matawalle ṣe ẹ̀sùn yìí ní ilé agbára ìlú Àbújá lẹ́yìn ìpàdé rẹ̀ pẹ̀lú ààrẹ ìgbà náà Muhammadu Buhari níbi ó ti ń dáhùn ìbéèrè lórí iṣẹ́ àwọn adàlúrú ní ìpínlẹ̀ Zamfara. Ní
Matawalle ti ní kì í ṣe gbogbo wọn ni ọ̀daràn. Ní báyìí ni Shinkafi rọ ààrẹ kí ó ṣe ìwádìí mínísítà lórí fọ́nrán yìí bí ó ti ṣe àpèjúwe Muhammad Badaru àti Matawalle gẹ́gẹ́ bí àwọn tí àkókò wọn burú jùlọ nínú ìtàn ìyànsípò Ministry of Defence àti àṣìṣe tí ó tóbi jù láti ọ̀dọ̀ ààrẹ Tinubu. Nínú àtẹ̀jáde tí ó buwọ́ lù gẹ́gẹ́ bí aṣojú ẹgbẹ́ Patriots for the Advancement of Peace and Social Development ní Shinkafi ti ní General Musa ní ẹni ipò yìí tọ́ sí lákòókò yìí láti gbógun ti àdàlúrú, terrorism, insurgency, banditry, militancy, secession àti ìjínigbé fún owó ransom. Ó ní ìdí láti yan adarí pẹ̀lú ìrírí iṣẹ́ ológun sí ipò mínísítà agbèfọ́ba kì í ṣe kèrèmí. Àṣìṣe ńlá gbáà ni fún ààrẹ láti yan olùṣirò chartered accountant gẹ́gẹ́ bí mínísítà agbèfọ́ba àti Matawalle tí kò ní ju ìwé-ẹ̀rí láti Vocational Training Center lọ tí ó kéré sí ìpele secondary school, gẹ́gẹ́ bí rẹ́súmè tí ó ṣe àgbékalẹ̀ sí ilé aṣòfin nígbà àyẹ̀wò fínnífínní screening ní ọdún 2023. Àìní ìrírí lórí iṣẹ́ ológun ni ó kóbá gbogbo ìgbìyànjú wọn àti gbógun ti àdàlúrú, ìṣòro ààbò orílẹ̀-èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láfikún, mínísítà tuntun General Musa ti sìnré lábẹ́ Matawalle gẹ́gẹ́ bí Chief of Defence. Kò ní bójúmu kí Matawalle wá máa ṣiṣẹ́ lábẹ́ Musa kí ó má bàa sí ìkọlùkọgba ìjà agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilẹ̀ United States ti fòfin de físà gbogbo àwọn tí wọ́n ń darí, pàṣẹ tàbí ṣe àtìlẹ́yìn fún ìtàpá sí òmìnira ẹ̀sìn. Ó ṣeé ṣe kí ìgbésẹ̀ yìí kó bá mọ̀lẹ́bí wọn pàápàá. Department of State sọ nínú àtẹ̀jáde àná tí wọ́n pe àkọlé rẹ̀ ní Combating Egregious Anti-Christian Violence in Nigeria and Globally. Wọ́n ní ilẹ̀ United States ń gbé ìgbésẹ̀ láti fi fèsì sí ìpakúpa tí wọ́n pa ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì àti ìkọlù tako àwọn Kìrìsìtẹ́nì láti ọ̀dọ̀ àwọn adàlúrú ẹlẹ́sìn Islam, Fúlàní darandaran àti àwọn oníwà ọ̀daràn mìíràn ní Nàìjíríà àti ibòmíràn. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ US Donald Trump ṣe ṣàlàyé, United States ò lè káwọ́ gbéra kí irúfẹ́ ìkọlù báyìí máa wáyé ní Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè mìíràn. Òfin tuntun yìí de Nàìjíríà àti ìjọba mìíràn títí kan aládàáni individuals tí ó bá lọ́wọ́ nínú ìtàpá sí òmìnira Kìrìsìtẹ́nì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.